ìyá tó bí kèfèrí lobi lemoomu ńlẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àtìgbà táwọn tó lọ kéwú lọ́dọ̀ àwọn boko haram ti lọ kéwú lọ́dọ̀ àwọn boko haram tán ti dé, àtìgbà yẹn náà ti ń da gbogbo omi àlàáfíà ló rú, náà ti ń da àlàáfíà ló láàmú. àjíṣe bí Ọ̀yọ́ là ń rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. iná bara ń ta òjò pálámì ọkà yọ làálà. Mo ti ń rí iléeṣẹ́ tẹlifíṣàn nílẹ̀ yìí ni ó ti rí iléeṣẹ́ tó dàbí Àjíṣebí Ọ̀yọ́ online television and radio. Àṣé lóòótọ́ ni pé orúkọ a máa rọ ọmọ Àjíṣebí Ọ̀yọ́ online television and radio lẹ́lẹ́gbẹ́. Létà sàníkà sọ ni àbí ti sẹ̀ẹ́sẹ́ àbí ti àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń kọ́ni lẹ́kọ̀ọ́ tí ń kọ́ni lọ́gbọ́n bá a ṣe ń gbélé ayé. Tí gbogbo wa náà lákò ti mọ̀ pé sanyán ni bàbá ẹ sọ, àlárì ni bàbá ẹ wò, ìlàsà àròkò níṣó lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ẹ yá tètè máa bọ̀ kẹ́ wá gbé polówó ọjà wá o. Ẹ máa gbé polówó ọjà yín bọ̀ kẹ́ lè bá ta wàràwàrà. Kájí ó lè máa bùgbà yín jẹ lójoojúmọ́. Àjíṣebí Ọ̀yọ́ online television and radio. Àṣé Àjíṣebí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ẹ káàsán ẹ̀yin tèmi, ẹ kú ọjọ́ mẹ́ta, ṣàlàáfíà ni mo bá yín. Nǹkan tí ó jẹ́ kí n jáde wálé ni kí n sáré wá ṣe fídíò yìí. Mi ò fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn pọ̀ jù torí àwọn èèyàn tó fẹ́ wò. Òun náà ni nǹkan tí ò ṣẹlẹ̀ rí tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá wa yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ní ìgbà tí àwa dé ayé níṣe tá a dáyé yìí náà, bá a ṣe bá ilẹ̀ Yorùbá ni pé àjọ ń ṣe gbogbo ẹni. Ìyá tó bí kèfèrí lobi lemoomu ńlẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àtìgbà táwọn tó lọ kéwú lọ́dọ̀ àwọn boko haram ti lọ kéwú lọ́dọ̀ àwọn boko haram tán ti dé, àtìgbà yẹn náà ti ń da gbogbo omi àlàáfíà ló rú, náà ti ń da àlàáfíà ló láàmú. Ṣé rí àṣírí kan tí n fẹ́ já yín sí ni pé mo dẹ̀ mọ̀ pé most àwọn èèyàn tẹ̀ ti mọ̀ torí bèbí ti ṣẹ́jú gan bá a ṣe wà yìí. Ayé ti lajú, everybody ti pick. Ẹ lè máa fi ohun ẹnu àti ìtàn ìlú onílùú kan ẹ lè máa fi di àwọn èèyàn mọ́lẹ̀. Ká má ṣe eégún bí, ká má ṣe orò ń bí, ọlọ́run yín kan ò fẹ́, kíní kan yín kan ò fẹ́. Wàrà ìsìn àwọn ìlú tó mú ẹ̀sìn wá fẹ́yìn, àwọn ń ṣe nọ́mánọ́mà ń lù tiwọn tìlù wọn fi rójú tìlù wọn fi ráyè. Látijọ́ tẹ̀ tó sọ pé ẹ ti gba ẹ̀sìn náà, kí ló dé táyé Yorùbá ṣì remain báyìí? Ẹjẹ́ akóǹdì irọ́, ẹjẹ́ akóǹdì irọ́, ẹjẹ́ akóǹdì irọ́. Political interest ní àwọn tó gbé tírà lẹ́yìn lọ́wọ́ ni wọ́n protect, kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kankan. Ẹ̀sìn kan ò ní kẹ́nìkan máa ṣe tiẹ̀ o. Ó tẹ̀ máa ń yè mí lẹ́nu tó bá sọ pé ayé ti lajú pé ìsìláàmù àwọn kíní àwọn tírà tán ń lò tẹ́lẹ̀ kò dáa, àwọn tírà kan ló ṣẹ̀ṣẹ̀. Ṣé ayé tiyín ló súnmọ́ ayé ànábì yẹn ni àbí ayé àwọn bàbá yẹn ló súnmọ́ ayé ànábì? Ok, àwọn tírà tí ò sí láyé ìgbà yẹn ànábì ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì ẹ̀ sẹ́yìn ń sinmi. Àbí ànábì ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì àwọn tírà tí ò sí láyé táwọn bàbá yẹn ò kà, ànábì ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì ẹ̀ sẹ́yìn ń sinmi. Tẹ́ fi ń dàlú láàmú. Wọ́n á ní ọbẹ̀ ṣètùtù, ẹ máa ní ká má ṣètùtù. Tá a bá gbé nǹkan èṣù lẹ̀ tá a ń bọ èṣù, ẹ máa ní ká má bọ èṣù. Tá a bá ń ṣọdún eégún, ẹ máa ní tẹ́ lè sọ fún mi pé ká má ṣọdún eégún náà. Èmi retí ọjọ́ tá a fẹ́ bẹ́ àgan tí wèrè kan wá sọ pé orí òun yìí tí ó wá jáde lóru máa na gbogbo orí ẹ̀ yìí. Ṣebí èdè ń dì yín, èdè ń dì yín, ẹ mọ nǹkan tó kàn. Ayé dẹ̀ ti lajú, àwọn ìyá alásàlátù tẹ̀ mú mọ́lẹ̀ yẹn, ẹ dúró lórí àwọn yẹn, ẹ lè má wà mọ́lẹ̀. Àwọn àtàdé London rí táwọn wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní London, mi ìdá Amẹ́ríkà rí mo ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Amẹ́ríkà, mi ìdé Paris rí mo ń wo gbogbo ayé là ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ fẹ́ máa rú wa lójú. Àwọn client yín tọ́lọ́run ti bá yín mú mọ́lẹ̀ yẹn, àwọn ìyá alásàlátù tọ́lọ́run ti bá yín mú mọ́lẹ̀ yẹn, àwọn ọmọ mi wa, gbogbo àwọn ọmọ mi wa làwọn client yín, àwọn ìyá alásàlátù. Ẹ máa lẹ̀ àwọn yẹn, ẹ máa lẹ̀ wọn. Èwo ni kẹ́ máa wò pé kíní kan ká má ṣe ètùtù Ifá ń gba ayé lọ gbẹ̀rì o mọ̀. Mo ṣe kíní kan lọ́dún yìí, mi ì ṣerú ẹ̀ rí. Àti kékeré ni bàbá tó bí mi ti fi àwẹ̀ Ramadan kọ́ mi tí mo máa ń gbàwẹ̀ torí wọ́n bí wa
nǹkan tó jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn yẹn dẹ̀ máa dùn mí tí mo fi kúrò nú ẹ̀ pátápátá nì. àti kékeré ni bàbá náà ti kọ́ abọ́n ṣe ń gbàwẹ̀ tá a ti ń gbàwẹ̀ láti kékeré. Táàtì àwẹ̀ ọgbọ̀n mi ó ti ń pé ṣáṣáṣá nísìn it's more than 15 years kí ni 15 years more than 20 years tí àwẹ̀ mi ọgbọ̀n tó ti máa ń pé. ọ̀làtàkù bàbá aláàfin mo rí tí wáàsí pọ̀ online wáàsí pọ̀ tó bá ṣe kíníkan ẹlẹ́bọ ni bàbá yẹn kíníkan kíníkan mọ́ òkè à irú mùsùlùmí aláàfin ni mí irú mùsùlùmí bàbá aláàfin adéyẹmí tó gbéṣẹ irú mùsùlùmí tí bàbá yẹn ṣe lèmi ń ṣe èmi ni màá gbàwẹ̀ lásìkò àwẹ̀ bá tó àá ṣe léyà ní táìmù léyà mọ̀lúd nàbí tó bá dé àá ṣe ṣùgbọ́n irú ibi létán bí àwa sí àwa náà látún gbé eégún mi ò sì fìgbà kan fẹ́ gúnlẹ̀ rí gbogbo ìgbà tí mo fi ń ṣe mùsùlùmí náà yìí fẹ́ gúnlẹ̀ yìí sì lè filẹ̀ kò sẹ́ni tó lè bá mi sọ. ṣùgbọ́n ìgbà tọ́dún á di ọdún yìí mo á jókòó mo á ronú ara mi pé Rahman am I a Muslim? ṣé mùsùlùmí ni mí? Instead of kí n máa gbàwẹ̀ kí n kàn máa waste yẹ ṣé mùsùlùmí ni mí torí èmi Rahman Àyìndé Adéwálé ọmọ ẹkùn tí ń dérí jẹran mi ò lè fi eégún lẹ̀ àfi ikú nìkan èsì tí ìṣètàn kú gbogbo èyí tí bàbá mi ò lò nílò pátápá yányán ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dábírú gbígbàgbọ́ tiẹ̀ ò bá rọ̀ mọ́ nǹkan tá à ń ṣe bẹ́ẹ̀ sì ẹ̀yin tó jẹ́ pọ́tà lẹ̀ máa ń wá ó ní pàdí mi kan àfáà ni ọmọ àfáà ni bọ̀ àfáà tí wọ́n tó wá gbóná ju tàwọn bàbá wọn lọ ṣòkòtò àwọn oníṣòwòtò tí ṣòwòtò wọn máa ń dé kéńkéńké yẹn ni onífídíò ṣe fídíò mo á ṣí àyè pàdí mi lọ ń fún mi voice note pé táwọn kan bá mú ọ̀nà orí púpọ̀ ṣó yẹ kémi náà máa pẹ̀lú wọn ń pè mí ọmọ mùsùlùmí mo sì yà àgbèdè bẹ̀rẹ̀ kan náà pé ìwọ náà mọ mùsùlùmí ó mọ̀rú èmi ò ní aṣàjẹ́ má sẹ́lẹ̀ mi ó mọ̀rú mùsùlùmí tiwa ilé ológun náà ti bí wa ṣùgbọ́n kì í ṣèmi ni mo mú mùsùlùmí wọlé wa àwọn bàbá yẹn ti gbà sọ wọ́n sì jọ ń ṣe látàyè báyẹn títí ìyá tó bí kèfèrí ilẹ̀ Yorùbá ló bí lè mọ́ mu ẹ máa ṣe wáàsí irọ́ kan ẹ máa ṣe wáàsí irọ́ ní nǹkan àwa táwa social media táwọn wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé wọ́n fẹ́ jọba ní England wọ́n lo stone wọ́n ní stone of destiny wọ́n lo òkúta wọ́n dídì lọ fi private jet gbé wá láti ibìkan ni wọ́n lo òkúta kán tó lè rí ọba jẹ wọ́n fi president dà wá pọ̀ mí divide and rule kán lè máa tọwọ́ bọnu brain wa ẹ wá jókòó síbẹ̀ ẹ wá sọ pé ó yẹ kí n ti ṣe fídíò yìí ti pẹ́ mo mọ̀ pé tí n bá ṣe mo máa lọ́ta tó pọ̀ most especially nílùú wa tó náà ti ya ẹ̀sìn fún yín ẹ̀sìn yẹn lẹ́yìn kó sórí tẹ́ ń ṣe bí lùlù náà tẹ́ ẹ̀ gbádùn ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹni tó bá ti gbé ẹ̀sìn sórí jù wàá rí i pé ó máa ṣe bí ẹni tó kàn ń ṣe àwọn tó gbé ẹ̀sìn sórí yẹn wàá rí i pé wọ́n máa ṣe bí ẹni tó kàn ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn àwọn olẹ́fẹ́ máa fẹ̀sìn rú lójú nẹ́ẹ̀sì ẹ̀ ọlọ́run aṣọ alágbára ọlọ́run a máa ṣọdún eégún jòfè torí èyí tí mo tẹ̀ fi ń sọ̀rọ̀ jù gangan ní sáìdì ibẹ̀ yẹn sáìdì ọ̀dọ̀ wa yẹn mo mọ̀ pé gbogbo yín tẹ̀ ẹjọ́ mọ̀ ìjòfè lẹ́ máa rí ẹ má lọ ya wèrè o ẹ bá kéwu yín kí kálukú dúró lè wà bẹ́ẹ̀ má lọ ya wèrè ń jọdún o ara ń kan àwa o àgbọ̀ kankan o mo dẹ̀ tún fẹ́ kọ lẹ́tà yìí mo fẹ́ rán yín iṣẹ́ sí ilé ìpàjẹ́ ní pọ́fì nílùú ìjòfè ilé tí pàjẹ́ ti máa ń jáde mo mọ̀ pé most ọmọ ilé wọn ló ti kéwú ìpàjẹ́ eégún ilé yín ní lóòótọ́ ṣùgbọ́n eégún ìlú tún ni bẹ́ẹ̀ bá kéwú ẹ̀ gbọ́dọ̀ sun ẹ̀kú pàjẹ́ o bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀ ṣe eégún mọ́ ẹgbẹ́ ẹ̀kú fún àwa àlù. eégún ilé yín ní ṣe gbọ́ ìtàn tí mo sọ yẹn ọ̀rọ̀ pọ̀ mẹ́yìn ní tí ì sọ eégún ilé yín ní lóòótọ́ ṣùgbọ́n eégún ìlú tún ni tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ ṣe eégún mọ́ àwọn líjẹ́ǹdì ìjòfè ló ń ru ìpàjẹ́ líjẹ́ǹdì àwọn àgbáwo ìjòfè ló ń ru ìpàjẹ́ tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ ṣe eégún mọ́ ẹ bá wa gbé àwa àlúrè á mà ṣe nǹkan wa ẹ má ṣe jákujàku ẹ jẹ́ kí ni pé o ọ̀rọ̀ ẹ̀sìn wo lẹ́fẹ́ fi máa rú wa lójú níbo làyè yẹn wà ẹ̀sìn wo lẹ́yìn tó bá ti yẹ lẹ́yìn mínítì ẹ̀mọ́ ń wò 8 minutes lóṣù tó bá ti yẹ lẹ́yìn irú ẹ̀sìn tá a bá lọ́dọ̀ àwọn bàbá àgbàlagbà kan ṣẹ̀sìn gbà yẹn tó jẹ́ pé ìfẹ́ wà lọ́dọ̀ wọn tó bá ti yẹ lẹ́yìn irú Islam yẹn Islam is a nonsense to me o mi ò sọ tiẹ̀ o it's a nonsense mi ò lè bá yín practice irú mùsùlùmí tó dé tẹ̀ ń ṣe yẹn tí gbogbo nǹkan le kankan èmi ṣerú yẹn báyìí mi ò lè bá yín practice mùsùlùmí yẹn kíkálukú jórúkọ bàbá ẹ̀ mi ò gba àwẹ̀ kankan lọ́dún yìí mi ò gba Ramadan kankan mọ́ mi pè mí wọ́n gbọ́ ń lé wọ́n pè mí ìwọ kíníkan
ṣé nítorí pé ẹ ti yà fáwọn ìyá ẹ̀ sìn ẹ ti jára sàlátù dandan ni kémi náà máa fọ́ lóyún. àìmọye ọmọ ìjòfin tó ti kúrò nu muslim tó ń ṣe christian èmi ò tẹ́ wá ṣe mú christian ń ṣe kankan ẹ̀bọ tán egun bá ń gbélé wa yẹn kí n ṣòro kí n pàbí fòchà àwọn ọ̀gá tẹ̀mí dúró fún nìyẹn o. mo sì ń bọ́ lọ́hùn mi sọ̀rọ̀ o ò lè mọ àárín èmi àti ẹ̀ òun ló dá mi kóòdù lọ́rọ̀ èmi àti ọlọ́run mo ní mo mọ kóòdù ẹ̀ ó mọ kóòdù mi èbí ìbàdàn mọ kóòdù ẹ̀ mo mọ lórí ọ̀rọ̀ ayé èmi àti ẹ̀ lórí ọ̀rọ̀ ayé tèmi. ẹ má máa parọ́ mọ́ ayé ti lajú àwọn èèyàn rí nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé káàkiri àwọn ìyá alásàlátù yẹn nìkan lè máa parọ́ fún àwọn èèyàn náà ní kẹ́ ẹ mú mọ́lẹ̀ kẹ́ ẹ máa parọ́ fún ṣó ti yé ẹ kó mbẹ. àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe. àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni. àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. àjíṣe bí Ọ̀yọ́ láàárín Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni.